ọlọ́ni ẹ máa associate mi mọ́ gbogbo nǹkan ọ̀dọ̀tí. Kí ló wá sọ torí mi fẹ́ kí ní ẹ̀ ń fẹ́ràn máa mú wádìí ẹ̀dí ẹ̀ ni o. Ó ṣe àní kò dọ́rọ̀ púpọ̀ látàbírí ilayyahu wa bil walidayni ihsana. Ẹgẹ́ tiẹ̀ nígbà tó náà ti pa ẹ́ láṣẹ pé má sì nǹkan mi o, má ṣe whatever. Tí má tẹ̀ fẹ́ sọ pé kò sí nǹkan mi gan síwájú èmi Ọlọ́run tó bá tiẹ̀ jẹ́ pé mo fẹ́ sọ pé òkè ó yá ẹ má ṣe èmi Ọlọ́run mọ́. The next thing tẹ́mi Ọlọ́run sọ fẹ́ pé kó má sì làwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wéré. Tó bá jẹ́ pé ni o, má ṣì mí gbọ́ o. Tó bá tiẹ̀ jẹ́ pé èmi Ọlọ́run mo fẹ́ kúrò ní throne. Mi fẹ́ kẹ́ worship mi mọ́ o. Mo wá wò pé ta ni mo tún lè sọ pé káwọn onígbàgbọ́ òdodo máa worship o, òbí ẹni ò bá jẹ́. Ṣé orí wọn tó ń bọgi, tó ń bọ̀pẹ̀, tó ń pọ̀fọ̀, tó ń ṣoògùn, tó ń so nǹkan mọ́ra, ó ń so tíra, ó ń so fúnpá, ó ń so gbẹ̀ mọ́dì, wèrè ní ẹ́. Wa bil walidayni ihsana. Ó wá ní pé kí ni o? Òun láti sọ́ra di machine. Ṣé ti rẹ́yìn tẹ́ wà nílò òyìnbó, àbẹ́yìn tẹ́ wà Nàìjíríà táwọn òbí yín ń jìyà. Ọmọ ò ní ṣàánú yín, kì í ṣe pé o. Ẹni tí ò bá tọ́jú ọmọ ẹ̀, àfáàní mọ́ yẹ́dẹ̀ ilá il muslimin, àbí wà tí sí yàtò bá kí yàtò mọ́rídúdà tó fi, àbí mọ́rídúdà tó ilé ìgẹ̀dẹ̀ ni. Ìgbò tó bá gbìn ló máa ká. Ó tọ́jú òbí ẹ, ọmọ ò lè tọ́jú ẹ. Ó ń pa òbí ẹ lẹ́kún, ọmọ máa pa ẹ lẹ́kún. Ó ní òbí ẹ lára, ọmọ máa ní ẹ lára. Ó ń sọ òbí ẹ lórúkọ ládùúgbò, orúkọ tí ò da, ọmọ máa sọ ẹ lórúkọ tí ò da tó jù bẹ́ẹ̀ lọ. Ó fò bí ẹ̀ṣọ́ ògùn owó ni, ọmọ máa lò wọ́n náà ni. Yàtọ̀ sí wáyé ìjìyà Ọlọ́run. Ẹgẹ́t. Ó ní wa bil walidayni ihsana, sọ́ra ẹdí machine, kò máa ṣiṣẹ́. Wọ́n ní kí wọ́n tọ́jú àfá o, ẹlòmí gbogbo owó tó ń rí báyìí, ṣéwù ẹ̀ ló lọ ń kó fún. Wèrè ní ẹ́, ò ní ládá, kí ṣéwù ẹ̀ ké lówó ìlì máa fún sí, kó ké fún ẹ. Tó ò tọ́jú màmá ẹ, tó ló lọ ń du ṣéwù nínú, tí ni màmá ẹ ń bàjẹ́, ìwọ àti ṣéwù, ẹ jò náà ni. Confirm lèmi sọ o, mi ní kó má tọ́jú àwọn àfá. Alóbi ẹ̀ fọ́ọ̀stì, Ọlọ́run ló ń sọ yìí. Ayé Al-Qur'ani ni, tó bá wá fẹ́ máa gbọ̀n dálẹ̀ lọ́wọ́ ẹ, ló di pé ọ̀rẹ́ mi, àfá, ìmáàmù mọ́sìkì, àwọn bòmí àbúrò, fámílì, àbúrò bàbá tó bá ti ń gbọ́n lẹ̀, àmọ́ òbí ẹ pẹ́rẹ́ǹtì ẹ wọ́n gbọ́dọ̀ máa dunnú, wọ́n gbọ́dọ̀ gbogbo nǹkan tó bá wù kó ní olówó oríṣi gbogbo nǹkan tó bá ní ó gbọ́dọ̀ lọ bá fi support àwọn pẹ́rẹ́ǹtì ẹni, ó gbọ́dọ̀ sọ́ra di machine fún wọn. Tó bá pè ẹlẹ́ẹ̀kan wà dáhùn lẹ́ẹ̀mejì, tó bá ní sísì dání, ọmọ tó ń wá àlùbáríkà kódà kó má ti jẹun kó lọ fáwọn òbí ẹ̀ náà, ó tó bẹ́ẹ̀, a máa wáyé ta wá sí. Wọ́n dẹ̀ tó ń tọ́ ẹni o, ìwọ tí wọ́n sọ fún, ṣorí pé Ọlọ́run kàn dẹ́mu pé ẹ̀yin tẹ́ lọ yẹṣẹ́ wò kò sí yíyẹ nǹkan wò nínú ẹ̀sìn. Ẹlòmí àlọ́ yẹ nǹkan wò lọ́dọ̀ wòlíì, ẹlòmí àlọ́ yẹ nǹkan wò lọ́dọ̀ pásítọ̀, ẹlòmí àlọ́ yẹ nǹkan wò lọ́dọ̀ babaláwo, ẹlòmí àlọ́ yẹ nǹkan wò lọ́dọ̀ àwọn àfáà ṣéwù. Wọ́n ní màmá ẹ ló ń ṣe é, ó máa jóná ni pẹ̀lú statement tó jáde lẹ́nu ẹ̀yẹn. Màmá ẹ ó fẹ́ràn ẹ, ó di túláàsì kó fẹ́ràn ẹ, compulsory. Màmá ẹ kò fẹ́ràn ẹ, àwọn pẹ́rẹ́ǹtì ẹ méjèèjì wọ́n fẹ́ràn ẹ, ó di dandan ni kò fẹ́ràn wọn. Àwọn pẹ́rẹ́ǹtì ẹ méjèèjì wọ́n fẹ́ràn ẹ, dandan ni kò fẹ́ràn wọn. Ṣùgbọ́n nǹkan tí mo sọ dáadáa, táwọn pẹ́rẹ́ǹtì ẹ bá fẹ́ràn ẹ, ìwọ náà gbọ́dọ̀ ṣe kí ni, o gbọ́dọ̀ fẹ́ràn wọn. Tí àwọn pẹ́rẹ́ǹtì ẹ ò bá fẹ́ràn ẹ, wọn ò bí ẹrẹ kó dìde ọ̀tá sí wọn, èyí máa gbọ́ lọ́wọ́ sàlẹ̀. O gbọ́dọ̀ fẹ́ràn wọn pẹ̀lú bó ṣe ń bínú sẹ́yìn, òun láti tún fẹ́ràn wọn ni. You understand? Wọ́n wá wo ṣẹ́fẹ́ lómi, wọ́n ní mọ̀mọ́ ẹ̀ ló ṣe, òun náà ní ìyá jẹ màmá yẹn ni, ajẹ́ ni màmá yẹn. Wọ́n wá tán, wọ́n ní ìyàwó ẹ̀ ní kó máa worship, tí ìyàwó ẹ̀ bá ti bínú sí, nǹkan ò ní lọ déédéé, wọn ní wá fún ní bísínẹ́sì mọ́. Òun náà máa bébì ẹ máa jóná papọ̀ ni. Kí wọ́n ní tó bá ti bínú sí òun báyìí, ilé ayé òun bàjẹ́. Ṣẹ́ni tó lẹ́sìn kan tí wọ́n wá máa ń ríran sí pé ìyàwó ẹ̀ ní ọrọ̀ ajé ẹ̀, ìyàwó ẹ̀ ní kó lọ máa dùn nínú. Lọ́ọ̀ yẹn ó wà lọ́tọ̀ nínú Al-Qur'ani bó ṣe yẹ kó ṣe sí ìyàwó ẹ̀, kì í ṣe pé wọ́n pé ìyàwó ẹ̀ lọ́lọ́ kan ní pé o gbọ́dọ̀ máa bọ́ nǹkan tó ní, wọ́n ní kó lọ wá fún túláàsì pé tó o bá ti rí fún o, ayé ẹ̀ máa bàjẹ́ ní o, òṣì ló ń ṣe o. Màmá ẹ̀ òun láti tọ́jú àwọn pẹ́rẹ́ǹtì àwọn òbí ẹ̀ méjèèjì, òun dẹ̀ láti lísì sí wọn, òun láti máa ṣe dáadáa sí wọn.
báwo lẹ́yìn máa ń ṣe dáadáa náà kí láwa ọmọ ọ̀sìn láìkì jù tó pa láìkì ìyàwó wa náà ni wàá rí pẹ́lú mi ọmọ alálùbáríkà mi wọ́n wá sọ ìgbà tó mọ̀ ya wèrè bí ti yín á ní ẹ ṣọfẹ́ fẹ́ mọ̀mọ́ ẹ̀ ni ṣọfẹ́ fẹ́ mọ̀mọ́ ẹ̀ ni ó ti láìkì mọ̀mọ́ ẹ̀ jù wéré ní ẹyẹ èèyàn bẹ́ẹ̀ ni wàá rí pẹ́lú mi ó fẹ́ràn mọ̀mọ́ ẹ̀ gan ó dẹ̀ fẹ́ràn ìyàwó ẹ̀ náà kò dẹ̀ jẹ́ kíkan àfẹ́tì nǹkan ìyàwó wèrè náà fẹ́ máa sọ fún pé òṣè á lọ fẹ́ràn ọmọ mi tíyàwó wèrè bá bá ẹ sọ rú ẹ̀ jẹ́ kó mọ̀ o yes mọ̀mọ́ ẹ̀ àwọn pẹ́rẹ́ntì ẹ síwájú bàbá ẹni màmá ẹni òun láti ṣiṣẹ́ fún wọn òun láti tọ́jú wọn o gbọ́dọ̀ rómi jẹ́ lójú wọn wọn ò gbọ́dọ̀ banújẹ́ fún ẹ lọ́jọ́ kan ó yẹ kó lọ máa sunkún ni ẹ̀dá tí ó nínú àwọn tó máa ṣòfò àbáwọn tí wọn ní rójú rere Ọlọ́run ẹ̀dá tó bá sọ tó bá dárúkọ àná Muhammad sallallahu ta'ala alaihi wasallam tó bá dárúkọ lójú ẹ̀ tí ó bá ṣe sallallahu ta'ala alaihi wasallam abẹ́dà tí òbí ẹ̀ wà láyé tí ó tọ́jú òbí ẹ̀ tó ní òbí ẹ̀ lára ògbọ́n wọ́n àlìjọ́ náà wà wọ́n lábẹ́ ẹsẹ̀ ìyá wa ló wà jannatu kuntata akidamihu mahatiku ẹgẹ́tẹ̀ àwa lówó náà àwa níbo ẹni kó ló pẹ̀lú nínú àsàlátù láàárọ̀ yìí ó ti múra àsàlátù láti mọ̀ mí lórí ló ti máa ń wá ó wá pè ní àfá mi lápẹ́ ọmọ ìtútù bẹ̀rẹ̀ mo ní kí ló fẹ́ ọmọ oló bẹ̀rẹ̀ ẹgẹ́tẹ̀ ó ní ọmọ yẹn sí kìnnìkìnnì wọn kò lè tẹ̀lé wọn abíámọ́ kò lè tẹ̀lé bàbá ọmọ yẹn lọ sọ́spítù wọ́n wá gbọ́mọ yẹn nìkan lọ sọ́spítù bàbá nìkan ló gbé lọ àtàwọn ọmọ bẹ́ẹ̀ ara lé wọn òun wà nílé ló ń gbọ̀n ló sákiri ó gẹ́ẹ̀tì ẹ̀ ṣé kò ṣẹlẹ̀ sí èmi àti ẹ wá wo obìnrin rẹ̀ sunkún láàárọ̀ yìí ó dẹ̀ ń gbọ̀n bó ìṣẹ̀ ṣe ń jì bó ṣe ń bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ń gbọ̀n mú ní kírú ọmọ yẹn kọ́lọ̀ wá wò kọ́lọ̀ dá sí torí náà wò ọlá dẹ̀ dá sí ọlá sí lọ́mọ alálùbáríkà kírú ọmọ yẹn wá ní òun fẹ́ dájú màmá yẹn tó ní ìtí ẹ̀tẹ̀ ẹ̀kọ́ rí ńkọ́ èyí tó ti ń ṣe bọ̀ ńkọ́ oyún oṣù mẹ́sàn-án kọ́ àti ìdẹ́bẹ̀ àyínkọ́ wà bẹ́ẹ̀ ẹgẹ́tì ó lè ń gbọ̀n ló wà fà ẹjọ́ ẹ má bá mi gbàgbé ọmọdé ọlọ́run máa ká rí wàhálà mú sáà ń bẹ lọ láfiléètì díẹ̀ díẹ̀ àsàlátù you understand abiyamọ nìyẹn bàbá lóyìn láyà díẹ̀ lóyìn lè gbé lọ màmá ò lè tẹ̀lé lọ mọ́ ó ti dómi wà wá dàgbẹ̀ wà ló fẹ́ ó fojú màmá náà ní rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wà á parẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ní wọ́n wo alùpùpù wa sọ fún wa torí kò sí time tẹ́bàlẹ̀ Quran 31 verse 14 kí ló wá sọ ó ní a ní àṣìkúrò lihi wà líwá àlèdà ìkà ìlàhà almasiru a ní àṣìkúrò lihi wà líwá àlèdà ìkà ìlàhà almasiru ọlọ́run ní àṣìkúrò lihi ẹdúpẹ́ fẹ́mi ọlọ́run ọba tí mo dá yín wà líwá àlèdà ìkà ìlàhà almasiru ọlọ́run ni ẹ máa dúpẹ́ fẹ́mi ọlọ́run ọba ní gbogbo ìgbà àmọ́ bẹ́ẹ̀ bá ṣe ń dúpẹ́ fẹ́mi ọlọ́run ọba ẹ tún máa dúpẹ́ fáwọn òbí yín